tó assalamu alaikum warahmatullahi wabarakatuh. mo kí mo kí wa kú ọjọ́ méjì mẹ́ta. mo sì kí wa pé a kú ọdún a kú ayẹyẹ ọdún iléyá ọ̀la. Yóò bá wa láyé, yóò bá wa láyé, yóò bá wa ní ààyè wa. mo kí ọlọ́run ọba lè wí lè ṣe, ọba lè ṣe lè wí, ọlọ́run elédùmarè. bàbá mo dúpẹ́ o, mo ṣe bá o. mo kí gbogbo ẹ̀yin ajúnilọ pátápátá, mo sì bẹ̀yìn ìyá afẹ́ gẹ́gẹ́ níyẹn. mo sì bá gbogbo ajúnilọ ẹ má jẹ́ n tẹnu gbó bí ọwọ́ o. mo júbà kí ìbà mi ṣe lónìí. ìbà bàbá, ìbà yèyé, ìbà gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí à ń sáré tọ̀ láti gba àwọn àṣírí kan tàbí èkejì tí a fẹ́ kó parun, tá mú wá sí etí gbọ́ àwọn olólùfẹ́ wa. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Gíẹ̀sì fans club, ọmọ Gíẹ̀sì family. mo dúpẹ́ o, mo dúpẹ́, ọpẹ́ ò tán. ọlọ́run elédùmarè yóò bá mi bù sí àpò yín. àbùdí ni tolókun, àbùdí ni tọlọ́sà, ẹnìkan ìrójú ọgbẹ́ àná lára omi lágbára lọ́wọ́ ọlọ́run. àmúwà báyìí ní ká san mú gbó, àpàdéwọ́ báyìí ní ti pẹ́pẹ́yẹ. orí ọwọ́ yín ò ní bọ́ sọnù o. èyí tó ń bọ̀ lójú ọ̀nà lágbára lọ́wọ́ ọlọ́run, síkúnsíkún báyìí ni ẹ máa rí mú. oore ńlá ni o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Gíẹ̀sì fans club. mo kí kábíyèsí, bá mo kí yín o. ọlọ́run elédùmarè kò ní jẹ́ kí, kò ní gba agbára lọ́wọ́ yín, kò ní gba àṣẹ lọ́wọ́ yín o. àṣẹ ò pẹ́ lẹ́nu lágbára lọ́wọ́ ọlọ́run. ẹ ti mọ̀ ṣe lónìí, àìní mọ̀ ṣe mọ́, ọlọ́run elédùmarè kò ní gbé bá yín. ìlú ò ní túmọ̀ yín lórí o. mo kí yín, ẹ ṣé, mo dúpẹ́ púpọ̀. n tí mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí lónìí, mo bá iṣẹ́ kan pàdé ní ọ̀dọ̀ bàbá kan. mo wá báṣẹ́ náà pàdé. iṣẹ́ lóòótọ́ mo ti bá irú iṣẹ́ bẹ́ẹ̀ pàdé rí, kò ń ṣe eléyìí lákọ̀ọ́kọ́, ṣùgbọ́n ìgbà tí mo tún wá bá pàdé yìí ó tún wá tún jẹ́ kó tún jọ mí lójú gan pé àwa mẹ́ta la lọ, èmi ò tí ì ṣe. àwa mẹ́ta la lọ sí ọ̀dọ̀ bàbá tí ikọ̀ ọmọ Gíẹ̀sì TV tí a jọ lọ. ìgbà tá a débẹ̀ tí bàbá mẹ́nu bà iṣẹ́ tí mò ń sọ yìí, kódà yìí ṣe yìí tí ì ṣe. nítorí wáyé kí wá fi iṣẹ́ náà lẹ̀ ni pé lára àwọn tá a jọ lọ ẹnìkan ti ṣe tó mú ìròyìn wá. eléyìí ló wá mú àwa méjì yòókù pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ yìí. ṣe rí iṣẹ́ yìí, à ń rí i pé gbogbo tẹ́lẹ̀ ìbá wá tó bá máa sọ yóò ní gbogbo ibi tó ń dé wọn láwọn àgbà ní dáhùn láàmú. tẹ́lẹ̀ ìbá máa sọ yóò ní ibi tó ń dé wọn láwọn àgbà ní dáhùn láàmú. ṣé kò wá sẹ́nìkan tá gbòòdà láàmú ni? ṣé kò sí ẹnìkan tí àgbà ò dà láàmú ni? tó fi jẹ́ pé gbogbo ẹni tí tó bá láàrin ọ̀sẹ̀ téèyàn 20 bá pè mí, wọn ò ní gbogbo ibi táwọn dé àwọn àgbà náà ni. sórí bẹ́ẹ̀ lóòótọ́? kí ló dé tó jẹ́ pé à ń parọ́ mọ́ àwọn àgbà ju bó ṣe yẹ lọ? àgbà ò dá ẹnì kankan láàmú o, àgbà ò dá àwọn ẹlòmíín láàmú, ìsọpá gbòdà yàn láàmú o. ẹ̀mí ò jẹ́ kí n sì sọ o, èdè sísọ lágbára lọ́wọ́ ọlọ́run ọba, lọ́lá ọlọ́run, lọ́lá ẹ̀yin olólùfẹ́ wa. ìsọ pé àgbà ò dá yàn láàmú o, ìsọ pé àwọn àgbà ò dá àwọn kan láàmú o, ṣùgbọ́n ṣé gbogbo ẹ̀ náà ni àwọn àgbà ń dà láàmú? ǹjẹ́ a rí àrídájú ẹ̀? ìmọ̀lóládé ní ọgbọ́n ògbé nínú gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé oníṣègùn ìbílẹ̀ wà lọ́tọ̀, babaláwo wà lọ́tọ̀, wòlíì wà lọ́tọ̀. bẹ́ẹ̀ ni toníṣègùn ìbílẹ̀ ni kó ṣe oògùn fún ọ, kó jáwé jágbò, kó so oògùn. babaláwo ni kó ṣètùtù. lóòótọ́ méjèèjì ti yí wọnú ara, ṣùgbọ́n ó kàn yí wọnú ara ni o. ó sì tí ó mú mi sọ ọ̀rọ̀ yìí ó ní pé
bàbá tí a lọ báyìí, bàbá yìí ní nígbà míì tó bá ní tẹ́lómi bá wá sọ́dọ̀ òun, bàbá yìí sì ń dáyàn ló ń dọ̀la pé téèyàn bá wá sọ́dọ̀ òun tó bá níbi tó ń dé wọn láwọn àgbà ní nǹkan tó ń bá wò òun ó rí i pé kì í sọ àwọn àgbà pé sàárà lọ̀rọ̀ rẹ̀ jẹ́ mọ́ kó kàn sí sàárà kò sí ó ti tán. Ẹlòmíì àsìkò tí ń gbìyànjú tí ń lo ìgbìyànjú kì í ṣe àsìkò rẹ̀ rárá, kò sí nǹkan tí ń ṣe ju pé àsìkò tí ń lo ìgbìyànjú yẹn kọ́ ni àsìkò rẹ̀. Bàbá yìí fún wa ní ìmọ̀ tó pọ̀, wọ́n fún wa ní ọgbọ́n tó pọ̀ tó jẹ́ pé inú mi dùn lóòótọ́. Ìrìn àjò tá a rìn yẹn ó ná wa ní kinní díẹ̀ ṣùgbọ́n tá a bá bọ̀ inú mi dùn gan. Tí mo wá fẹ́ fàyọ ni pé iṣẹ́ tí mo wá fi sílẹ̀ lénìí náà ó wà fún àwọn tó ń dálejò lóhùn o, wòlíì, àáfà, babaláwo, pásítọ̀, oníṣègùn ìbílẹ̀, àwọn tó ń dáyàn lóhùn ló wà fún. ẹ má jẹ́ ká sojú kòkòrò. Ṣé ẹ rí tó bá ṣe pé àwọn àgbà ló bá wà nídìí ní í ṣe ẹnìyẹn lóòótọ́ tó bá ti kọ́kọ́ wọ ọ̀dọ̀ yín báyìí yálà ẹ pàdé ẹ̀ lórí títì níbikíbi tẹ́ bá ti pàdé ẹ̀ lẹ́ẹ̀tì rí ẹyẹ òwìwí lórí ẹ̀ tó bá kọjú sí yín ẹ ṣe àwọn nǹkan àgbà fún, yóò rọ̀nà àbáyọ, yóò yìn láwo. Ṣùgbọ́n tí òwìwí bá kọ ẹ̀yìn sí yín bẹ́ẹ̀ ṣe ìgbìyànjú nǹkan àwọn àgbà fún dọ̀la kò ní í ṣe. Ètùtù tàbí ìpèsè ni ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ o, ìpèsè ni ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́. Ìpèsè tẹ́ bá sì ṣe yóò ní béèrè nínú. Iṣẹ́ tí àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ lónìí, iṣẹ́ tí ń ṣe òjù bá náà lọ, iṣẹ́ tí ń ṣe kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Pé tán bá dé tí kọ́sítọ́mà dé ẹ rí ẹyẹ òwìwí lórí ẹ̀ tó bá kọjú sí yín ẹ ṣe àwọn nǹkan ẹ̀bẹ̀ nǹkan ẹ ṣe fún un, yóò yìn láwo. Ṣùgbọ́n tó bá kọ̀yìn sí yín ẹ sì béèrè irú ìpèsè tán fẹ́ kó lè yìn láwo. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ lù ní jìbìtì ni o. Ẹ dẹ̀ mọ̀ ọ̀rọ̀ iṣẹ́ wa k'Ọlọ́run ṣàánú ni. Mi wọ́n ń sọ kinní kan, oníṣègùn ìbílẹ̀ wo ló lè jáde, babaláwo wo ló lè jáde, wòlíì wo ló lè jáde àbí àáfàá wo ló lè jáde pé kọ́sítọ́mà tó wá sọ́dọ̀ yìí o, ìṣòro tó gbé wá sọ́dọ̀ tí ò bá ti ṣẹ́ pẹ̀lú nǹkan tó ń fẹ́ ṣe fún yìí kódà lè rí ọmọ òun. Kò sí, ẹ má yẹ kí n parọ́ fún yín, kò sí ẹni tó lè sọ bẹ́ẹ̀ nítorí pé ìrìn àjò kálukú ó yàtọ̀ o. n ti ń bá kálukú fínra lábẹ́ aṣọ ó yàtọ̀. Ọlọ́run tó sọ pé ká máa gbàdúrà láì sinmi títọ́ Ọlọ́run iye tó fi sọ bẹ́ẹ̀. Ìrun tí ó mọ́ ní ká máa kí ní 5 lójúmọ́ àtọ́lọ́run yè tó fi rí bẹ́ẹ̀ nítorí pé béèyàn bá ṣe ń tú kan nìmí ń wọlé kíákíá. Wọ́n tún ní ká jí lóru ká tún ṣàdúrà nítorí pé ààyè tá a fi sílẹ̀ láti ìṣáì nígbà láti kí ìṣáì tán títí di ilẹ̀ mọ́ ààyè yẹn àìmọye nǹkan ló tún lè ṣẹlẹ̀. Jẹ́ kí n sọ fún ọ, o lọ ibì kan ó ti ṣiṣẹ́ kan fún ọ, o sáré kódà pápá àparí kìíní kan ó bọ́ sásìkò ẹni o, ó bọ́ sí àsìkò ẹni. Tí nǹkan bá fẹ́ bọ́ sásìkò gbà míì tó bá wá fi gbìyànjú kún yóò jẹ́ kí ó lè yọ dáadáa. Tó bá wá fi gbìyànjú kún àsìkò yẹn tó lè kọjá ẹ̀. Bẹ́ẹ̀ ni, so títí Ọlọ́run yé tá a bá wò dáadáa ó túmọ̀ sí pé ìgbìyànjú o gbọ́dọ̀ máa ṣe lọ ni. Bóun ló ṣe máa àsìkò ẹ pé àsìkò tó lè lo gbìyànjú ló wà àbí kì í sásìkò tó lè lo gbìyànjú ló wà. Ṣé rí ìmọ̀ tó lágbára ni. Àwọn oní astrology wọ́n ṣe títí wọn lọ tó jẹ́ pé wọ́n á sọ àsìkò pé àsìkò báyìí tó bá ń lo iṣẹ́ báyìí àsìkò ẹni látàrí àwọn kan tí wọ́n ti lo nǹkan tí wọ́n ń lò ní ìsìn tí wọ́n ti lò kọjá bí wọ́n ṣe lo ìgbà. Jẹ́ kí n wá sọ fún ọ lórí àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí, àwọn tí wọ́n ń dálejò lóhùn nìkan ló ṣiṣẹ́ fún o. Dákun mo bẹ̀ ọ́ o, kì í ṣe pé nǹkan kan ó ṣe ẹni tó bá ṣe o rárá o, ṣùgbọ́n àwọn tó ń dálejò lóhùn nìkan ló ṣiṣẹ́ fún.
tí ẹ rí òwìwí báyìí lórí ẹni tó bá wá yín wá, kì í ṣe àbámọ̀dá, kì í ṣàbámọ̀dá o. Bàbá yìí wọ́n sọ̀rọ̀ nípa àbámọ̀dá tó pọ̀, bí àwọn àti bàbá kan ṣe pàdé nìbàdàn lásìkò kan tó jẹ́ pé tó bá téèyàn bá wá sọ́dọ̀ rẹ̀, àwọn idán gan tí ó rí gan kódà yóò kọjá bẹ́ẹ̀, ṣùgbọ́n kò dákún nǹkan tí ń ṣe, kò sì mú kúrò ńbẹ̀. Ọlọ́run ó gbàdúrà wa. Àṣírí tí mo wáyé, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ lọ́pọ̀ lórí ìlànà yẹn. Àṣírí tí mo wáyé fi sílẹ̀ lénìí, ẹ jẹ́ ká wá ẹyẹ òwìwí. Ẹyẹ òwìwí ààyè ní o. Ká wá ìkódẹ méje. Ẹyẹ òwìwí ààyè, ìkódẹ méje, àtàrí àjà méje. Ẹ jẹ́ ká ra apẹ tuntun. Apẹ tuntun tá a bá rà yìí, á fọ́ nídìí, nítorí pé ìdí láti kó gbogbo nǹkan tá a bá kó sí, ìdí láti kó sí. Tá a bá ti kó gbogbo ẹ̀ sí tán nídìí, á wá amọ̀ tàbí ká wá apẹ míì ká fi bo ìdí hùn. Á ti fi pépà kan tàbí aṣọ kan á fi gba ojú kinní hùn. Á kó gbogbo kinní sí láti ìdí. Tá a bá ti wá kó sí láti ìdí, á wá aṣọ funfun tàbí kò sí nǹkan tá a lè lò, á ti fi bo ìsásùn yẹn tá a ti ta lókun o ká tó lù nídìí. Tá a bá ti wá kó àwọn kinní yìí sí tán, ṣe mọ̀ pé á ti wá apẹ míì tá a fi bo ibi tá a fọ́ nídìí hùn. Á ti wá apẹ míì tá a fi bo, á sán àbàtà mọ́ dáadáa, á jẹ́ kó gbẹ díẹ̀ ká tó gbélé náà. Àwọn àgbàlagbà Yorùbá gbọ́n. Ká tó gbélé náà, tá a bá ti gbélé náà, ẹ ní èrò tí ó fi jó tán o. Ṣẹ́gun tẹ́ bá rò kíní tẹ́ fi di lábẹ́, ó lè yọ o. Ẹ ní èrò tí ó fi jó tán. Tó bá ti jó tán, dídà tẹ́ bá dà, inú odó lẹ́ dà sí tàbí orí ọlọ. Ẹ lọ. Tẹ́ bá ti lọ, tó bá ti kúnná dáadáa, ẹ wá rọ́ sínú àdó dẹ tó lè gbà, yóò tó báyìí. Ní àdó tẹ́ ẹ rọ́ sí, ẹ wá ra adìyẹ òpìpì ní o. Adìyẹ òpìpì ẹ là láyà, ẹ gbé àdó yìí sínú ẹ, ẹ tún kó ìkódẹ méje míì, ẹ tún kó sí lẹ́gbẹ̀ẹ́. Ẹ lọ wá ojú ọ̀nà tí gbogbo èèyàn bá rìn, tọkùnrin tóbìnrin rìn dáadáa, ńbẹ̀ lẹ́ lọ sin adìyẹ yìí sí. Ẹ filẹ̀ fún ọjọ́ méje. Tó bá di ọjọ́ keje, ẹ lọ mú. Tẹ́ ẹ bá wá mú, ẹ bẹ̀rẹ̀ sí ní fi fọ́ ẹ̀kọ mu fún ọjọ́ méje. Lẹ́yìn ọjọ́ keje, ẹ mú tìró díẹ̀, kẹ́ ẹ bu díẹ̀ lára ẹtù yìí, kẹ́ ẹ lọ́ mọ́, ẹ rọra máa lé sójú. Mo fi ń dá yín lójú pé tí àlejò bá wá sí ọ̀dọ̀ yín, tó bá ṣe pé ọwọ́ àwọn àgbà ló bá wà ńbẹ̀, ẹ rò wíwì lórí ẹ̀. Àwọn àgbà Yorùbá gbọ́n o. Kì í ṣàbámọ̀dá o. Torí èmi náà béèrè pé ṣé kì í ṣàbámọ̀dá ni bàbá? Wọ́n ní rárá o, kì í ṣe dán. Ẹni tí kò bá ní, èèyàn mẹ́wàá lè wá sọ́dọ̀ yín kẹ́ mọ́ rí nǹkan tó jọ rárá lórí wọn. Ẹni tẹ́ ẹ bá ti rí lórí wọn, ẹ ti mọ̀ pé nǹkan àgbà lẹ́sìn fún, torí pé ó lọ́wọ́ àwọn àgbà nínú. Èyí sọ jù bá ń lọ lórí ẹ̀. Iṣẹ́ tí ń ṣe, tí ó bá jẹ́ pé àwọn àgbà ni, bó la ṣe béèrè pé ókè o, kí ni wọ́n fẹ́ gbà? Èyí ń kì nínú. Tí mo fẹ́ fi sílẹ̀, tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé gbogbo ẹrù tá à ń dìlé àwọn àgbà lórí pé àwọn àgbà ni sáwọn àgbà náà ní lóòótọ́ ní gbogbo ìgbà. Tí kọ́sítọ́mà mẹ́wàá bá wá sọ́dọ̀ wa, àwọn mẹ́wàá náà la sọ fún pé àwọn àgbà ni ní di lọ́wọ́ ní òjò ọ̀rọ̀ náà lọ. Ṣé bó ṣe rí nù? Ṣé bó ṣe rí nù? Ọlọ́run ó gbàdúrà wa. 08061408254 ni nọ́mbà tí ẹ lè pè wá sí. 07083907513 òun ni WhatsApp nọ́mbà wa. Ẹ má bínú, mo ń ṣe kàtá. Iṣẹ́ kì í ṣe pé mo ń ṣe kàtá tẹ́lẹ̀ o, ọ̀tí ń ta ṣe lénìí ó fa kí kàtá wáyé. Nítorí náà, a kú ìmúra ọdún.
ọdún ayọ̀ la ṣe, àní sọdún ìbànújẹ́ o. Àwa tí à ń dálejò lóhùn. Mo sọ sẹ́yìn tán pátápátá bá a ṣe ṣe. Lóòótọ́ iṣẹ́ ẹ̀ le ju mo ṣe sọ lọ, ṣùgbọ́n ó pé pérépéré ní bá a ṣe ṣe. Gbogbo ẹni tí ó bá wá ṣe iṣẹ́ yìí, gbogbo ẹni tí ó bá wá ṣe iṣẹ́ yìí láwọn tó ń dálejò lóhùn, ẹ gbìyànjú májẹ̀mú ẹ̀, ẹ yanjú ẹ̀. Ẹ mọ̀ pé nǹkan àgbà ni májẹ̀mú ẹ̀, ẹ yanjú ẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ó gbàdúrà wa, àní ṣiṣẹ́ ṣe o. Rántí o pé ọ̀nà tí wọ́n tọ̀ tó ń dán mọ́ránmọ́rán, àìmọye èèyàn ló sì tọ́, àìmọye èèyàn ló sì ń tọ̀ lọ́wọ́ tó jẹ́ pé ń yọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ fún wọn ni o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọmọ díẹ̀ sí TV níbi tí a ti ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá wa share program wa, ẹ bá wa share channel wa Ọmọ Gẹ̀ẹ́sì TV ní YouTube channel, ẹ bá wa share ẹ bá wa subscribe, ẹ bá wa share káàkiri. Àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù, òun náà là ń gbé lárugẹ. Ọlọ́run ó gbàdúrà wa. Mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí, ẹ ṣé mo dúpẹ́.